kẹta lulẹ̀ ẹ̀dá pẹ̀ má jẹ́ kó ṣe kẹrin. Ó ní nínú yín. Bàbá ẹ kú bàbá. Ẹ káàbọ̀. Ẹ wo. Ẹ kú ní bàbá orí yín ó pèsè kú ní mọ́ kí ẹ ti Yóò bí mo mú. Ẹ káàbọ̀ ẹ mọ̀ gbogbo ọ̀tá àti ẹ̀sọ́ ti wọnú orí wa. Orí yín ó pè nígbà pé àwọn skul náà sì bẹ́ẹ̀ náà lóde nísìnyí wọn ọmọ kọ́ ọmọ Yorùbá mọ́. Ọmọ sáré ni. Kò jẹ́ sí ògùn àti ẹ̀bẹ̀rẹ̀. Ọ̀rọ̀ náà láti ẹ̀ sọ ẹ̀ àwọn ẹ̀bá wa jáde wa ni. Wọ́n bá jáná. Kùtùkùtù náà Èló ṣe mọ̀ jẹ́. jẹ́ wọ́n tó fi ń jáná. Èmi náà sọ fún wọn. 250,000 péré náà mọ̀. Jésù! Wọ́n yà wèrè ni. Àti pọ̀ ju bàbá tó fi kó Kúrò tí àwọn yẹ sọ kó fún ti ẹgbẹ́ jẹ́ jẹ́ náà. Are you Èmi ti playing? inú bí mi bọ̀ ni. Kí ló dé bàbá? Ṣèbí èyí tí pé ìràwọ̀ gbé àbí kí ni jẹun. Kí ló Èmi wọ́n? àti ẹjọ́ ń jà padà ló sọ pé èmi ò ní délé. Fúnkẹ́. Bàbá yìí dájọ́ fàájò ni. Máa dáìmọ̀ ni. Wọlé mi ò ní délé tẹ́mi bá délé mi ò ní wọ́n wọlé mo lé mi. Lédè tó wọlé. Sáà dáìmọ̀ ni. Ẹ ti délé bàbá. Orú mú ṣé ẹ lè ṣe náà ni. Àwọn òkọ́sẹ́ rẹ̀ náà ni Bàbá àwọn àmọ́ òkọ́sẹ́ náà ṣe rẹ̀ Èmi ó ṣe náà jèrè. 70 years old man. ṣiṣẹ́ nípa mi. Ìwà wọlé lórí. Bàbá ẹ mọ̀ iná wà láàrin iná sì wà láàrin o. Ẹ tún lo pláyà bàbá iná sì wà láàrin. Bàbá ẹ mọ̀ mọ̀ fi yí dé ní ẹ̀dá tuntun lọ́wọ́. But this is when you want to use your legs for What type of play? Yeah, you need to get out. Jésù! Bàbá òdìdé lẹ́wọ̀ mọ̀ jù. Kí la fẹ́ ṣe sí báyìí? Ẹ wo ẹja fi wọlé nǹkan láti wú. Sorry o, sorry o. Ìyájọ́ gbọ́ mi ká wá rọ̀ lé wọn lórí bóyá Ọlọ́run lè jẹ́ kán lè yájú. Àti ẹ̀lómi gbóná tó. Kí ló ń jẹ káàkiri? Pákéjì ń pa lẹ́kì. Wọ́n ní oṣù ẹ̀kọ́ tó sẹ́rí. Kò sí bàbá tó lè kẹ́rí. Ẹ̀kọ́ tí ló máa yàtọ̀.